A kú dédé àsìkò yìí, a kú kó lè dáa, lágbára Ọlọ́run ọba, ayọ̀ ní gbogbo iṣẹ́ wa yóò máa já sí. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li òun ló ń dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ ajé ọjọ́ kìíní nínú oṣù karùn-ún ọdún 2023. Fún mi, Adénúgà ni oníròyìn. Ẹ kú kalẹ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li rèé lákọ̀tun. Gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Muhammadu Buhari bó ṣe jẹ́ wípé eléyìí ni ó jẹ́ àṣekágbá nínú ọ́fíìsì gẹ́gẹ́ bí ààrẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà tí ó bá àwọn òṣìṣẹ́ ṣe àjọyọ̀ èyí tí wọ́n ṣe ní gbogbo ọjọ́ kìíní oṣù karùn-ún ọdọọdún èyí tó ń pè ní àyájọ́ àwọn òṣìṣẹ́ léde. Ní báyìí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà àti àwọn tí wọ́n ní ṣe pẹ̀lú ẹgbẹ́ ọ̀hún lórílẹ̀-èdè yìí ni wọ́n ti gbé àmì fún ààrẹ Buhari gẹ́gẹ́ bí pé bí wọ́n bá gbé sórí òṣùwọ̀n wọ́n ní ìdá 7 nínú 100 ìlà rẹ̀ gbà tó fi mọ́ àwọn gómìnà tí wọ́n jọ ń ṣèjọba ní orílẹ̀-èdè wa Nàìjíríà lásìkò ètò ìṣèjọba ààrẹ Muhammadu Buhari yìí. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti gbówó lérí o àti wípé ó kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sínú ohun ìbáyín kèké ọ̀wọ́n gógó oúnjẹ àti àwọn nǹkan mìíràn eléyìí tó wọn ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ, wọ́n ní lótìtọ́ àti lódodo làárẹ̀ kéde tó sì sọ pé wọ́n yóò san owó oṣù àwọn òṣìṣẹ́ ọba kúrò níbi tó wà lọ sí ìdá 40 nínú ìdá 100 tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ọba pàápàá jù tí wọ́n jẹ́ ọ̀gá àgbà lẹ́nu iṣẹ́ ọba àwọn ní ìjọba àpapọ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gba ẹ̀kún ìdá 40 ọ̀hún lórí owó oṣù àti owó àjẹmọ́nú wọn láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn báyìí. Wọ́n ní ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀hún dàbí ẹni tó fúnyàn ní fìlà tí wọ́n fi gba orí tí wọ́n fúnyàn láṣọ wọ̀ tí wọ́n fi gba odidi ẹni lọ́wọ́ èèyàn ni. Wọ́n ní lásìkò ètò ìṣèjọba Buhari látọdún 2015 tó ti gba ìdàṣàkóso agbára orílẹ̀-èdè Nàìjíríà lóhun gbogbo ti yí padà kúrò sí bó ṣe wà tẹ́lẹ̀. Wọ́n ní jálá epo kan tá a rà ní 87 naira ló ti di 196 naira báyìí tó sì jẹ́ pé iye tí wọ́n ṣe gáàsì kílò kan tẹ́lẹ̀ èyí tó wà ní 200 naira ó lé díẹ̀ 256 naira ló ti di 822 naira báyìí. Wọ́n ní bákan náà owó iná ní sísan ní orílẹ̀-èdè yìí òun náà ti gbéwó lórí tó sì jẹ́ pé gbogbo nǹkan wọ̀nyí ní orí bẹ́ẹ̀. Wọ́n ní ààrẹ ṣe nǹkan kan eléyìí tó dùn mọ́ àwọn nínú látàrí ẹ̀kún owó oṣù àwọn òṣìṣẹ́ èyí tí wọ́n gbé kúrò ní ìdá 40 náírà 18,000 tí wọ́n sì gbé lọ sí 30 náírà 30,000 ṣùgbọ́n tí ohun gbogbo tó sì wọ́n sí wọ́n wá lo àǹfààní yìí láti ké sí ààrẹ Buhari àti ààrẹ tuntun tó ń bọ̀ kí wọ́n wá ra ọkọ̀ fi ṣàdá lórí ìgbé ayé ìrọ̀rùn àwọn òṣìṣẹ́ àtọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tó jẹ́ aṣojú ní àti orílẹ̀-èdè olómìnira Sudan sí orílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀gbẹ́ni Shafiu Ọláníran òun mà ló ti pariwo síta báyìí ó tó ké sí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n fọwọ́ wọ́nú kí wọ́n fi yèdè nù ó lórí bí súnkẹrẹ fàkẹrẹ ṣe wà lórí àwọn orílẹ̀-èdè yìí èyí tí wọ́n ń kó kúrò ní orílẹ̀-èdè Sudan padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà látàrí ogun èyí tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè olómìnira Sudan ọ̀hún. Bó ṣe jẹ́ pé kinní ọ̀hún ó falẹ̀ ó ní lótìtọ́ àti lódodo níjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti kéde o wípé kí wọ́n máa kó àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn ènìyàn èyí tó finú fídọ̀ wípé àwọn fẹ́ kúrò ní orílẹ̀-èdè Sudan padà sí orílẹ̀-èdè Nàìjíríà kí ogun kó má bàa kó wọn mọ́ ẹrú lọ́lọ́run. Ó ní kinní ọ̀hún ó falẹ̀ ó ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti kéde tẹ́lẹ̀ wípé wọn yóò gbé ọkọ̀ bọ̀gìnì sílẹ̀ èyí tó tó 40 tí ó máa kó àwọn èèyàn ọ̀hún tó ní kánmọ́kóbò kí wọ́n lè kó wọn kúrò ní agbègbè ètí ogun tó ti ń wáyé ní orílẹ̀-èdè Sudan. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu wọn nínú ọkọ̀ bọ́ọ̀sì bọ̀gìnì 40 tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kéde rẹ̀ wọ́n ní 10 sí 15 péré òwò ni wọ́n rí tó sì jẹ́ pé wọ́n fún àwọn ọkọ̀ ọ̀hún ní owó láti lè fi kó àwọn orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé àwọn awakọ̀ ọ̀hún wọ́n yarí délẹ̀ wípé bí àwọn ò rí owó àwọn ò ní ṣiṣẹ́ ọ̀fẹ́ fún orílẹ̀-èdè Nàìjíríà. Ní báyìí Ọláníran ti wá ké sí àwọn Nàìjíríà tínú bí ọ̀hún tí wọn kò tí ì rí ọ̀nà àbáyọ kúrò ní orílẹ̀-èdè Sudan padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n má ṣe ìkọlù sí olúlé iṣẹ́ ọ̀hún èyí tó jẹ́ torílẹ̀-èdè Nàìjíríà sí orílẹ̀-èdè Sudan èyàn Sudan Embassy
wípé kí wọ́n má ṣe ìkọlù síbẹ̀. Wọ́n ní kí wọ́n bá ṣe ìkọlù ó ṣeé ṣe kó tún máa ogun ìmíràn dání o, èyí tó jẹ́ pé ogun ọ̀hún ó lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tí ó bọ́ sí kó pọ̀ ju ohun tó wà nílẹ̀ lọ, àti wípé ó lè tàn padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní lákòótán bí ọ̀rọ̀ ṣe ṣe orí lọ́dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn ènìyàn ọ̀hún tí wọn kò tí ì rọ̀nà àbáyọ, òun náà lórí lọ́dọ̀ tiwọn náà pé àwọn náà ti ń sa gbogbo ipá àti agbára láti lè jẹ́ pé àwọn sá àsálà fún ẹ̀mí wọn, ṣùgbọ́n lọ́wọ́ báyìí gbogbo ìlérí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ni ò tí ì wá sí ìmúṣẹ. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti fi ìdí mímú arákùnrin kan múlẹ̀ báyìí pé lótìtọ́ àti lódodo ògbóǹtarìgì oníṣẹ́ ibi agbéniṣètùtù ọ̀la eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Ifásọjí Àyàngbẹ̀sán ni wọ́n ti mú báyìí látàrí ikú arábìnrin kan èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Oyíndàmọ́lá Adéyẹmí, èyí tí wọ́n pa ní agbègbè Ìjẹ̀bú Òde tí wọ́n sì gé ẹ̀yà ara arábìnrin ọ̀hún ní báṣíbáṣí o, kó tó di pé àṣírí ọ̀gbẹ́ni Ifásọjí Àyàngbẹ̀sán ó tú sọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá. Wọ́n ní lásìkò eléyìí tí wọ́n fi ẹ̀sùn ọ̀hún tí wọ́n fi sùn nínú àwọn iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní agbègbè Ìjẹ̀bú Òde ní ẹni tó jẹ́ ọ̀gá ọ̀pá nínú iléeṣẹ́ ọ̀hún, èyí ọ̀gá ọlọ́pàá DPO èyí tó wà ní agbègbè náà ló ta mọ́ra pẹ̀lú àwọn òṣìṣẹ́ rẹ̀ láti lọ síbẹ̀ tí wọ́n sì rí Ifásọjí mú. Wọ́n ní lára àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ bí ọ̀hún ìkànnà pápábora nínú wọn lásìkò tí wọ́n mú Ifásọjí Àyàngbẹ̀sán ni ó fi owó mílíọ̀nù kan náírà ló fi ń bẹ àwọn ọlọ́pàá gẹ́gẹ́ bí owó kọ́bẹ̀ kí wọ́n lè ṣe atọ́nà mú òun ṣìnà pápábora tí wọ́n yóò sì kéde wípé òun sá mọ́ ọlọ́pàá lọ́wọ́, ṣùgbọ́n tí àwọn ọlọ́pàá ọ̀hún kọ̀ jálẹ̀ wípé àwọn ò gbọ́dọ̀ ṣe òtítọ́ àti ìbẹ̀rù Ọlọ́run ní akọ̀mọ̀nà iṣẹ́ tí àwọn ń ṣe. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti wà nínú àtẹ̀jáde látọwọ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Abímbọ́lá Oyèyẹmí èyí tó gbé jáde lọ́jọ́ Sunday àìkú ọ̀sẹ̀ tá a wà ní ọjọ́ Jímọ̀ ọjọ́ 28 nínú oṣù kẹrin ọdún tá a wà yìí ní ọwọ́ pálábá oníṣẹ́ ibi ọ̀hún ségi o nínú àwọn àyè àhámọ́ kan èyí tí wọ́n máa ń sá pamọ́ sí tí wọ́n sì mú ẹni ọdún 45 ọ̀hún èyí tó jẹ́ pé lásìkò tí wọ́n mú ó wá fi mílíọ̀nù kan náírà $1 million bẹ àwọn ọlọ́pàá wípé kí wọ́n gbà, ṣùgbọ́n tí àwọn ọlọ́pàá ọ̀hún kọ̀ jálẹ̀. Èyí fà á kí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn kí wọ́n gbé oríyìn fún àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ọ̀hún èyí tí wọ́n ṣe atọ́nà àti mú Àyàngbẹ̀sán Ifásọjí oníṣẹ́ ibi náà. Ní báyìí alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn èyí CP Ọlárẹ̀wájú Ọládìméjì ti pàṣẹ wípé kí wọ́n mú ọ̀daràn ọ̀hún lọ sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá èyí tó ń ṣe ìwádìí ìwà ìbàjẹ́ láti ṣe ìwádìí àwọn tó kù tí wọ́n jọ ń pawọ́ ibi pọ̀ tí wọ́n ṣiṣẹ́ ibi ọ̀hún tí wọ́n sì pawọ́ pọ̀ láti pa Oyíndàmọ́lá Adéyẹmí kó tó di pé wọ́n taari ẹjọ́ ọ̀hún lọ sí ilé ẹjọ́. Ilé ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sí Yàbá ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti ju ọ̀gbẹ́ni ẹni ọdún 24 Jacob Ekene sínú ọgbà àtúnṣe báyìí látàrí wípé ó fi tìpátìkúùkù ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọdébìnrin ọmọ ọdún 14 nínú ilé ẹ̀gbọ́n arábìnrin ọ̀hún ètò wà ní Amúwọ̀dọ̀fin ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ Ekene òní wọ́n sọ wípé wọ́n ka ẹ̀sùn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ sí lọ́rùn. Àkọ́kọ́ ní lílẹ̀dí àpòpọ̀ láti ṣiṣẹ́ ibi, ẹ̀sùn ẹlẹ́ẹ̀kejì fi tìpátìkúùkù ní àjọṣepọ̀, ẹ̀sùn ẹlẹ́ẹ̀kẹta ni wípé ó ń dúnkòokò mọ́ ènìyàn láti pa ẹni láwùjọ. Gẹ́gẹ́ bí ilé ẹjọ́ èyí tó kalẹ̀ sí Yàbá ọ̀hún ṣe ṣe ìdájọ́ rẹ̀ látẹnu adájọ́ Nwaka sọ di mímọ̀ wípé Jacob Ekene àti Ọlámilékan Saheed ni wọ́n jọ ṣiṣẹ́ ibi ọ̀hún ní ọjọ́ 17 oṣù kẹwàá ọdún 2022 ní nǹkan bíi aago 3 ọ̀sán nínú ilé arábìnrin ọmọ kékeré ọ̀hún lásìkò tí ẹ̀gbọ́n ọmọ náà tí ò sí nílé tí wọ́n sì lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ àti ìdúkòkò mọ́ni tí wọ́n fi ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọdébìnrin náà tó sì jẹ́ pé lẹ́yìn àjọṣepọ̀ ọ̀hún ọmọ ọdún 14 náà ó padà ní oyún. Ní báyìí adájọ́ Nwaka ti wá paláṣẹ wípé kí wọ́n mú Jacob lọ sínú ọgbà àtúnṣe èyí tó wà nílùú Ìkòyí ní ìpínlẹ̀ Èkó láti lọ lo 30 ọjọ́ ní ìgbà tí wọ́n tún ẹjọ́ rẹ̀ gbé dìde ní ọjọ́ 25 oṣù karùn-ún ọdún tá a wà yìí. Báyìí ló ń jẹ́ fún àwọn èèyàn tó ń gbé ní agbègbè Àgbòrókò ní Ìbà ní ìpínlẹ̀ Èkó látàrí ìṣẹ̀lẹ̀ jàmbá kan èyí tó ṣẹlẹ̀ tó sì bà wọ́n lẹ́rù. Wọ́n ní ṣàdédé ni wọ́n rí òkú arákùnrin kan èyí tó pokùnso fún ara rẹ̀ ní agbègbè kan tí wọ́n ń pè ní Nepa Junction ní àdúgbò Àgbòrókò
níjọba ìbílẹ̀ ìdàgbàsókè Ìbà ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ atúnọkọ̀ṣe tá a mọ̀ sí mẹkáníìkì èyí tó wà nítòsí ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ ló dé ibi iṣẹ́ rẹ̀ ní ọjọ́ kejì èyí hàn láti lè bẹ̀rẹ̀ iṣẹ́ òòjọ́ gẹ́gẹ́ bí ti máa ń ṣe lójoojúmọ́ o tó ní igi kan tó ń bẹ ní àdúgbò náà ló kófìrí ènìyàn kan èyí tó pokùnso tó sì ń lọ́wọ́ lórí igi náà tó jẹ́ pé ẹ̀mí ti bọ́ lára rẹ̀ èyí tó fà á kí ọ̀gbẹ́ni mẹkáníìkì ọ̀hún èyí tí orúkọ rẹ̀ jẹ́ Sọjí tó ké gbàjarè síta wípé bí nǹkan ti ṣẹlẹ̀ rí o kí àwọn ènìyàn dákúndábọ̀ kí wọ́n máa bò láti wá wo nǹkan tó ṣẹlẹ̀. Lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ wọ́n ní 20 nínú oṣù kẹrin ọdún tá a wà yìí ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní agbègbè NEPA ní Agbóròkò nílùú Èkó. Ní báyìí àwọn olùgbé agbègbè ọ̀hún ti wá pariwo síta sí ìjọba àti wípé wọ́n ké sí àwọn àgbààgbà èyí tó mọyún ìgbín nínú ìkara wọn wípé túrífẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí bá ṣẹlẹ̀ ó ní àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé ní ìlànà ti Yorùbá lójú náà kí àkúfà kó má máa ṣẹlẹ̀ ní àdúgbò ọ̀hún. Ènìyàn kan wá sọ di mímọ̀ ó ní gbogbo ìgbésẹ̀ tó tọ́ àti èyí tó yẹ ni àwọn ti gbé láti lè mọ ẹbí arákùnrin ọ̀hún tó pokùnso tó jẹ́ pé gbogbo ìgbésẹ̀ náà ló já sí pàbó. Ó ní ṣùgbọ́n wọ́n láti ṣe bó yẹ kí wọ́n ti ṣe kó lè bá rí bí ti rí o. Wọ́n ti ṣe àwọn ètùtù èyí tó tọ́ àti èyí tó yẹ kó lè dínkù àwọn àkúfà iṣẹ́ ibi ládùúgbò ọ̀hún. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó SP Benjamin Hundeyin fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ pé lótìtọ́ ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ló ti gbọ́ sí. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà obìnrin tó ń kọrin tàkasùfé ìgbàlódé ni Tiwa Savage òun ní orúkọ rẹ̀ ti pẹ̀lú àwọn olórin eléyìí tó kọrin níbi ìfinidádé oyè eléyìí tí wọ́n yóò ṣe fún ọba orílẹ̀-èdè Bìrìtìkó ìyẹn ọmọ olóògbé Queen Elizabeth King Charles kẹta èyí tí ó wáyé nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí. Bẹ́ẹ̀ má gbàgbé ọdún tó kọjá ní Queen Elizabeth kejì ló dágbére kódìgbò ṣe fún ayé. Láti ìgbà yìí ni wọ́n ti mú ọmọ rẹ̀ tí í ṣe ọkùnrin Charles sórí àga ọ̀hún láti máa délé láti máa tukọ̀ gẹ́gẹ́ bí ọba ní orílẹ̀-èdè Britain. Ní báyìí wọ́n ní wọ́n gbọ́dọ̀ ṣe bí wọ́n ti ń ṣe kó lè bá rí bí ti rí o. Wọ́n ní nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí ni wọ́n yóò kéde rẹ̀ fún aráyé gbọ́ o wípé Charles òun ni ọba eléyìí tí ó máa tukọ̀ tí ó sì máa darí orílẹ̀-èdè Bìrìtìkó lọ́wọ́ tá a wà yìí Charles kẹta o. Ní báyìí ọjọ́ kẹfà nínú oṣù karùn-ún ọdún yìí ní ìdálé Charles kẹta ni ó wáyé tí ó bá fi di ọjọ́ keje oṣù karùn-ún ọdún tá a wà yìí ní wẹ̀jẹwẹ̀mu ni ó wáyé tí gbogbo ayé tí wọn yóò mú aṣọ tí wọn yóò jó tí wọn yóò sì yọ̀. Lára àwọn olórin eléyìí tí ó kọrin ní ọjọ́ Sunday ọjọ́ keje oṣù karùn-ún ọdún yìí ní ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Tiwa Savage pẹ̀lú àwọn olórin káàkiri àgbáńláyé bíi Stephen Winwood, DJ T-Tongue, Langland and Lucy Paloma Faith. Àwọn wọ̀nyí pẹ̀lú àwọn olórin yòókù ni wọn yóò da ìlú bolẹ̀ níbẹ̀ ní ọjọ́ náà. tó ẹ̀yin ará ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún ti tòní. Títí di ojúmọ́ la tẹ́ máa láǹfààní sí ọ̀tún ìròyìn míì. Mo gbà á ládùúrà wípé ilé ò nílé wa ọ̀nà nínà wá ayọ̀ ní tiwa yóò máa já sí o. Ẹ subscribe, ẹ share, kí ẹ sì fi kọ́mẹ̀tì yín sábẹ́ ìròyìn. Títí di ojúmọ́ ọ̀la fún mi Adénúgà lẹni tó mú ìròyìn wá sójú amóhùnmáwòrán yín. Mo gbà á ládùúrà wípé ayọ̀ ní tiwa ire o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.